Èèyàn lé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ wà? Gbogbo lè ń kọ́. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ọjọ́ ìbí lẹ́ni o. Ẹ kú ọdún, ẹ kú ìyèdún, ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé. A tún ní kí àwa fún yín ní update ni lórí nǹkan tó ń ṣẹlẹ̀ ní inú ààfin bàbá Ewérínlá. Ṣẹ̀mọ̀ ipá sọ fún yín pé gbogbo àwọn nǹkan tó yẹ kí Queen Naomi ṣe gbogbo ẹ̀ ní bàbá Ewérínlá ti yanjú. Inú bàbá kábíyèsí dùn parọ́pò, inú màmá Queen wa náà dùn nítorí pé wọ́n dúró gẹ́gẹ́ bí abiyamọ fún Queen Naomi. There was a time tí a gbọ́ pé àwọn ni wọ́n gbé ìkòkò abiyamọ lọ sí inú ààfin fún Queen Naomi láti lọ ṣe ritual wọn. Wọ́n dẹ̀ ní gbogbo àwọn nǹkan tó yẹ kán ṣe gbogbo ẹ̀ ni wọ́n ti ṣe. In fact, gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ ní inú ààfin yẹn, wọ́n ní ìyàlẹ́nu ló jẹ́ fún àwọn elder yìí nítorí pé gbogbo ọ̀nà ni Ọlọ́run fi jù wọ́n lọ. Torí a gbọ́ pé méjì nínú wọn tó fẹ́ dalẹ̀, wọ́n ní Ọlọ́run Elédùmarè ó dójú tì wọ́n o. A ti ẹ̀ ń gbọ́ gan pé kábíyèsí gba ọ̀pá àṣẹ lọ́wọ́ ẹ̀kan nínú àwọn elders yìí allegedly bí a ṣe gbọ́. Ìgbà tí Queen Naomi parí àwọn àdúrà ritual yìí, wọ́n ní àwọn sisi wa gbogbo, wọ́n ní wọ́n plan láti ṣe dinner fún kábíyèsí àti Queen Naomi. Wọ́n ní wọ́n invite parọ́pò, wọ́n ní wọ́n tiẹ̀ ti select àwọn tó máa wá. Ṣùgbọ́n wọ́n ní ìgbà tán parí, wọ́n ní kábíyèsí, torí ọ̀dọ̀ kábíyèsí ni Queen Naomi wà. So wọ́n ní kábíyèsí, wọ́n ní wọ́n ti set table tí wọ́n ti ń wo ọ̀nà. Gbogbo wọn ń wo ọ̀nà pé bàbá Ewérínlá wọ́n máa tó sọ̀kalẹ̀. But unfortunately, ìyàlẹ́nu ló jẹ́ o. Wọ́n ní bí bàbá Ewérínlá ṣe fa owó queen wọn, wọ́n ní wọ́n tẹ̀lé àwọn entourage wọn. Bí wọ́n ṣe kúrò ní inú ààfin nìyẹn tí wọ́n lọ sí ibi tí wọ́n fẹ́ lọ. Torí bí a ṣe gbọ́ wọ́n ní Royal Mansion ni wọ́n lọ. Wọ́n ní gbogbo àwọn nǹkan tí wọ́n gbé kalẹ̀, wọ́n ní ṣe ni àwọn sisi wa yìí wọ́n ń wojú ara wọn. To the extent gan wọ́n ní ìgbà tí wọ́n kọ́kọ́ lọ pe bàbá Ewérínlá, wọ́n ní bàbá Ewérínlá sọ fún wọn pé kán má worry nípa ẹ̀. So wọn ò mọ̀ bóyá bàbá Ewérínlá máa wá fún dinner yẹn bí wọn ò ní wá, ṣùgbọ́n wọ́n ní bàbá Ewérínlá disappoint wọn o. So nǹkan táwa ń gbọ́ ni pé wọ́n ní ìkan nínú àǹtí wa kan, wọ́n ní ó bínú sí pé wọn attend dinner tí wọ́n organize yìí. So wọ́n ní ọ̀rọ̀ yìí ni Dr. Elizabeth gbọ́ níbi tí ó ti ń sọ pé kí òun lọ bá kábíyèsí ní Royal Mansion, kó lọ bẹ kábíyèsí. Wọ́n ní Dr. Elizabeth ní kò sí ààyè fún paramọ́lẹ̀ ní Royal Mansion. Lóòótọ́ àǹtí wa paramọ́lẹ̀ ni. Ẹ̀yin náà ti mọ gbogbo itú tí àǹtí wa yìí pa nígbà tí Queen Naomi wà nínú ààfin. Nígbà tí Queen Naomi wà nínú ààfin àti nígbà tí wọ́n sì nínú ààfin, a tún lè máa padà sẹ́yìn. Ṣùgbọ́n wọ́n ní ẹni tó ṣu, ó mà ti gbàgbé ẹni tó máa kó òórùn ẹ̀ ò mà ní jẹ́ kó lè mí. Oríṣiríṣi itú tí àǹtí wa ti pa nínú ààfin yẹn kò lóǹkà. Ṣùgbọ́n bàbá Ewérínlá wọ́n ti rí wọn tán pátápátá.
Lóòótọ́ wọ́n ní nítorí agbára tí bàbá wèrè ńlá fẹ́ gbà lọ́wọ́ àwọn sisi wa mẹ́ta yìí, ó ní ò jẹ́ kí wọ́n lè ní ìfọ̀kànbalẹ̀. Torí bí a ṣe gbọ́, wọ́n ní bàbá wèrè ńlá, wọ́n ní wọ́n fẹ́ gba àṣẹ lọ́wọ́ àwọn mẹ́ta nínú wọn. Ipe nítorí tọ́n bá dẹ̀ ti gba àṣẹ yẹn, ipe wọn ò ní agbára láti lọ represent bàbá wèrè ńlá ní ibi kankan. Wọ́n kàn máa dàbí just ordinary person náà ni. So wọ́n ní bóyá nítorí ìyẹn ló fẹ́ lọ bẹ bàbá wèrè ńlá. Ṣùgbọ́n wọ́n ní Dr. Elizabeth ní kò sáàyè ní Royal Mansion fún paramọ́lẹ̀ o. Ipe so àwọn paramọ́lẹ̀ kọ́ máa try láti lọ sí Royal Mansion pé wọn ò ní ìdí wọn ní Royal Mansion. Ṣé ẹ mọ̀ pé nǹkan tí Dr. Elizabeth fojú wí ní inú ààfin yẹn kì í ṣe kékeré. Nítorí kí ni? Nítorí pé wọ́n support Queen Naomi náà fi ń dojúkọ wọn. Ìtorí ẹ̀ ni. Ẹ rántí ti aṣọ wọn tá a sọ fún yín pé wọ́n gé. Oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀, so ọgbọ́n ni wọ́n fi rìn nínú ààfin bàbá wèrè ńlá. Queen Naomi dẹ̀ ni wọ́n gbọ́n nínú, wọ́n gbọ́n níta ni. Ẹ mọ̀ pé síà ni wọ́n. Wọ́n fẹ́ gbọ́wọ́ kankan, ẹ̀mí Ọlọ́run á sọ fún wọn. Àwọn dẹ̀ ní wọn kàn kí ń jẹun anyhow. So gbogbo àwọn dínà tí wọ́n prepare, ẹ mọ̀ bóyá Queen Naomi ti rí pọ́n ti ṣe nǹkan kan sí. Queen Naomi ò fara wọn sílẹ̀ anyhow o. So gbogbo àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ yìí, kàyéfì ló jẹ́ fún àwọn àǹtí wa gbogbo. Kàyéfì ló jẹ́ fún àwọn àǹtí wa gbogbo.